ọ̀rọ̀ mà ti di bá mi mọ́ bàbá ìjẹ̀ṣà lọ́wọ́ o. àwọn èèyàn mà ti ń bu ẹnu àtẹ́ lu bàbá ìjẹ̀ṣà o lórí ọ̀rọ̀ èyí tó ṣẹlẹ̀ sí ní ọjọ́sí o ṣáárántí lórí ọ̀rọ̀ ẹ̀sùn ìfipábánilòpọ̀ èyí tí ó ṣẹlẹ̀ sí níjọ́sí. ọ̀rọ̀ yìí ló mà ṣẹlẹ̀ lórí ìkànnì talk to be tí òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ máa ń sábà ṣe ní gbogbo ìgbà o, tí ó máa ń gírántì interview fún ọ̀pọ̀ ènìyàn ni wọ́n tiẹ̀ ti ń bú òṣèrébìnrin Bíọ́lá Adébáyọ̀ náà o wọ́n ti ń bú Bíọ́lá Adébáyọ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. ẹ jẹ́ á wá gbóhun tí ọ̀kan lára àwọn fáǹsì wọn sọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà o, lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, lórí ọ̀rọ̀ princess, lórí ọ̀rọ̀ Bíọ́lá Adébáyọ̀. ẹ jẹ́ á gbọ́ ohun tí wọ́n sọ nípa wọn o. ìkànnì King Fax TV òun lẹ wà yìí. ẹ káàárọ̀ o bàbá Ìjẹ̀ṣà. Mẹ́wàá láká lórúkọ tèmi. Ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ mí, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Nítorí pé ó dàbẹ́ ni wípé ńgbà tẹ́ wà níbi tẹ́ ẹ lọ, ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan. Ó dẹ̀ ṣeé ṣe káwọn èèyàn ti máa misinform yín. Ẹ jẹ́ ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Ṣé rí nígbà tí a gbọ́ wípé wọ́n ní molest ọmọ kan tó jẹ́ underage, àwa tá a jó lólùfẹ́ yín, ọkàn wa bàjẹ́, inú wa pòrúurú. A gbàgbọ́. A ní kò lè ṣẹlẹ̀. Ìdí tá a dẹ̀ fi sọ wípé kò lè ṣẹlẹ̀ ni wípé ìfẹ́ tá a ní sí yín pé rárá. A ní gbà. Ìdí nìyí tó jẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde láti defend yín. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wú antecedent princess jáde. Wọ́n ní ó ṣeé ṣe, àwọn ọlọ́pọlọ pípé ní ó ṣeé ṣe kí nǹkan kan wà láàrin ẹ̀yin àti princess. Kẹ́ wá sọ wípé ẹ ṣe mọ́, kí princess wá fẹ́ fi ìyẹn set yín up. Àwọn kan ní ó ṣeé ṣe kó jẹ́ wípé princess ti ń gbé irú àwọn underage bẹ́ẹ̀ yẹn fún yín, kó jẹ́ wípé partner in crime ni yín, kó wá jẹ́ pé ìjà dé láàrin yín tó ní ìdòwe ọ̀n wá set yín up. You know, because we love you. A fẹ́ kó rí bẹ́ẹ̀, inú wa pòrúurú, à ń fún yín ní benefit of doubt. Boom! Bí Ìyábọ̀ Òjó ṣe jáde nìyẹn. Ló bá ní bàbá Òjó Ìjẹ̀ṣà guilty bàjẹ́. Ó wà lára àwọn tó kọ́kọ́ rí fídíò. Ó ní bàbá Ìjẹ̀ṣà guilty bàjẹ́. Ó ní mo lè ta ilé mi, mo lè ta kíní kan. Òun máa rán lẹ́wọ̀n. Inú wa bí gbogbo àwọn tára ṣì ń ta. Tá a fẹ́ kí ìwà ìbàjẹ́ yẹn ṣí mọ́ yín lórí. A ní kí ló dé gan? Ṣọ́ṣẹ́ ẹ tẹ́lẹ̀ ni. Àtọ̀ọ̀tọ̀ colleague ni yín. A bọ́ síta. A drag Ìyábọ̀ Òjó. Kí ló dé tó take it personal? Ṣọwọ́ nìkan ni. Kí ló ṣẹlẹ̀? Èwo ni black bonnet ọ̀ràn? You are being emotional. Ṣé o fẹ́ kó kí lè rí ẹgan tí bàbá Ìjẹ̀ṣà bá lọ sẹ́wọ̀n? Bàjà. Àwọn kan gan ṣì ń bàjà lórí ọ̀rọ̀ yẹn dọ́là. Àwọn yẹn kan ṣì kórìíra ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn dọ́là. Nítorí pé àwọn olólùfẹ́ yín ò fẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣóyé. Àmọ́ ọwọ́ wa jábọ́ nígbà tí court sentence yín. We were actually waiting for the court to discharge and accuse you. Kan dé ẹjọ́ náà kan sọ wípé wọ́n set yín up ni. Ṣùgbọ́n ṣe mọ̀ wípé court ò ń ṣe social media. Court ò ń ṣe TikTok, ò ń ṣe Facebook. Evidence, fact ni wọ́n máa ń base ìdájọ́ wọn lé lórí. Ẹnu wa wọ̀wọ̀ ojú tì wá nítorí pé a mọ̀ wípé òfin lágbára and òfin ò act lórí emotions. But àwọn controversy kan wà nílẹ̀ tó ní kálukú bẹ̀rẹ̀ sí ní rò wípé ó lè jẹ́ set up lóòótọ́. Kó jẹ́ wípé ẹ̀yin àti princess ẹjọ́ mọ̀ sí kinní yẹn. Kó jẹ́ wípé ẹ̀yin nìkan kọ́ ló yẹ kó ṣẹ̀wọ̀n. Kó jẹ́ wípé ó yẹ kí princess náà wà lẹ́wọ̀n. Kó jẹ́ wípé mutual agreement ni. Ẹ̀yin méjèèjì partner in crime ni. A sọ wípé ẹ ṣe nítorí pé látìgbà tí court ti find you guilty lójú títí àwa olólùfẹ́ yín. Ibi tí mo lọ gan nìyẹn. Ṣùgbọ́n nǹkan tó wà nílẹ̀ báyìí ni pé à ń wò wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin àti princess lẹ́jọ́ mọ̀ sí. Ṣùgbọ́n ẹ̀rí tó bá fi síwájú court ní court máa gbófin lé. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀yin àti princess ló yẹ ká ẹjọ́ ṣẹ̀wọ̀n. Kò sẹ́ni tó sọ wípé Ìyábọ̀ Òjó ló rán ẹ̀yin lẹ́wọ̀n o. Ìyábọ̀ ò ní connection láti rán anybody lẹ́wọ̀n. Tí anybody ò bá gbà kẹ́ ẹ gbà. Ẹ̀yin náà fòye gbé. Tí Ìyábọ̀ Òjó bá ní connection àbí agbára láti rán anybody lẹ́wọ̀n, ẹ mọ àwọn tí wọ́n ń bàjà, àwọn tán jọ ń jà, wọ́n ti yẹ kán gbàgbé gbogbo wọn sẹ́wọ̀n kan ti rọ́ọ̀tì lẹ́wọ̀n. She doesn't have the connection. Emotion tó fi dá sọ́rọ̀ yín, tó fi dá sọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni àwọn èèyàn fi hàn pọ́nkán tó fi dá tiẹ̀. Kò sí níbi tán ti set yín up. Kì í ṣọ̀rẹ́ princess látilẹ̀. Princess ọ̀hún gan wá fojú ẹ̀ gbolẹ̀ tó lóun ò pé sọ́rọ̀. Ìjà ló gbẹ̀yìn ọ̀rọ̀ wọn.
ó kàn gbé kan rí ni nǹkan tí àwọn Nigerians tán fi sọ di tiẹ̀ nìyẹn mo ṣàlàyé fún yín ni o. So gbogbo ìtàn wípé ẹ ṣe babysitter Festus àti Priscilla nígbà tán wà ní 1791 ìyẹn ò yẹ kó wáyé nínú podcast Bíọ́lá rárá. Do not try to look for pity by destroying others. Àti drag yẹ enough. In fact, àwọn kan sì kórìíra ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí nǹkan tó sọ ń gbà yẹn. Àwọn kan sì ń bàjà lọ́wọ́lọ́wọ́ lórí nǹkan tó sọ ń gbà yẹn. So, but Nigerians are not stupid. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Bá a ṣe máa ń pawọ́pọ̀ báyàn jà tó, a ní common sense alọ́pọlọ. Nigerians will not because of that. Torí pé ẹ̀ wá pity party kan wá tún wá padà àti bàjà tó. Àwọn tó máa kórìíra ẹ̀ ti kórìíra ẹ̀ tó. Tí wàá ní padà wàá máa pariwo pé kìnìkan yín ní kẹ́ show wípé ẹ wà remorse pẹ̀lú ibi tẹ́ ẹ lọ. Ẹ̀yin ní kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ yín for disappointing them. Ẹ̀yin ní kẹ́ move on káwọn èèyàn ṣàánú yín. Tó bá jẹ́ ìlú tó lajú ni, tó bá jẹ́ ìlú tí ó nífọ̀n tó ní èkánná, ìlú tó lajú, ìlú tó fi wà ní, bàbá Ìjẹ̀ṣà ẹ̀ ní lè ṣe nǹkan kan mọ́ lórílẹ̀‐èdè yẹn. Bí Cosby, bí mo bóyá mo bí Cosby, ó wà lẹ́wọ̀n dọ́là. R. Kelly, ó wà lẹ́wọ̀n dọ́là. Bí èzò nǹkan tó gbẹ̀yìn náà lọ sẹ́wọ̀n ni. So there's nothing. Ìka tó bá ṣe ọba máa gé ni. Ẹ má tún lọ fẹnu kọ. Ẹ má tún jẹ́ kí podcast àti interview tí yín sọ̀rọ̀. Ṣé ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ wàhálà mi? Ẹ tún fẹ́ kọ́ gbé yín fún defamation or cyber stalking? Orí social media náà làwọn èèyàn ti máa pariwo free bàbá Ìjẹ̀ṣà, kò sẹ́ni tó máa bá. Àbí ta ló bá yín débẹ̀ ńgbà yẹn? Ta ló bá yín ṣẹ̀wọ̀n ńgbà yẹn? Bàbá Ìjẹ̀ṣà, ẹ jókòó yín jẹ́. Ẹ tọrọ àforíjì lọ́wọ́ àwọn olólùfẹ́ yín. Tẹ́ bá nílò ìrànlọ́wọ́, ẹ sọ̀rọ̀ hóhà wípé ẹ nílò ìrànlọ́wọ́, àwọn olólùfẹ́ yín á ṣàánú yín. Ẹ má tún kó bára yín. Àní ìwọ náà Bíọ́lá oní podcast sọnù, mi ì tí ì ní sọ̀rọ̀, ó jẹ́ sọ̀rọ̀ ẹ̀. Bíọ́lá, ṣé o mọ̀ wípé ẹnu ti ń kùn ẹ tẹ́lẹ̀? Rọra, mi ì ní sọ jù bẹ́ẹ̀ lọ. kílẹ̀ yìí náà wá rí sí ohun tí ọ̀kan lára àwọn fáǹsì yìí sọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Àwọn kan tiẹ̀ ní kò yẹ kí ó gírántì ìtàvíù kankan rárá o, kò yẹ kó tiẹ̀ mẹ́nuba ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó. Wọ́n ní kò yẹ kó tiẹ̀ sọ bẹ́ẹ̀ rárá o. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ nìyẹn o. Ẹ̀yin alára wa, kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ọ̀rọ̀ ti di bá mi mọ́ gbogbo wa lọ́wọ́ o. Ìkànnì King Fax TV òun lẹ́wà yìí, ẹ má gbàgbé ẹ follow, kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí ìkànnì yìí, ìkànnì King Fax TV. Ire o.